ìgbà tí mo rí flyers tí bóyá èèyàn kan ló post ẹ̀ ṣá tí wọ́n fi ń gba donation fún ẹran iléyá, mo pé irú èwo tún lélẹ́yìí torí Ọlọ́run mi ti ẹ̀ rí so mi sọ pé kò ṣẹlẹ̀ rí o bọ̀ mi rí rí bọ̀ bí mo ṣe rí yẹn ó ṣe ọkàn mi bákan pé ṣé wọ́n tún ń gba Fisebilillahi ẹran iléyá ni. So even though ìfitọ́rù tẹ́ ń gba Fisebilillahi fún ẹ ti abuse ẹ̀, so everybody ló ń gba Fisebilillahi fún ìfitọ́rù. So àtẹni tó nídìí ìfitọ́rù àtàwọn tí wọ́n nídìí ìfitọ́rù náà là ń gba Fisebilillahi fún. So okay ń sìn ká tiẹ̀ wá sọ pé tọ̀ ìfitọ́rù àwọn èèyàn ní bùkátà sí àbí èwo tó wà lẹ́ran iléyá. So ṣé àwọn èèyàn ní hájà sí gan bẹ́ẹ̀ yẹn náà ni. So àwọn tí wọ́n pẹran iléyá gan wọ́n máa ń sábà kódà àwọn gan máa ń sábà rẹ́ran jẹ ju àwọn tí wọ́n pẹran gan lọ torí pé àwọn èèyàn ó fún wọn lẹ́ran already. Àwọn èèyàn mọ̀ wípé ó yẹ káwọn fáwọn èèyàn lẹ́ran níjọ́ iléyá tí wọ́n sì jẹran dáadáa. So bọ̀ ìgbà Fisebilillahi fáwọn èèyàn yẹn gan mi rò bóyá ó fẹ́ bùkátà sí bí ìgbà takọ̀ ń ṣeré ni. So torí wípé àwọn jọmọ́ wa òun láfẹ́ fún láwọn ẹran yìí ó wá ṣeéṣe pé ẹni tó ti gbẹ ẹran léyá àmì ẹni tó pẹran léyá wà nù wọn àbẹ́ni tó jẹ́ wípé ẹran tiẹ̀ wulẹ̀ pọ̀ lọ́dọ̀ rẹ̀. So kò fẹ́ torí pé ta bá fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ àwọn èèyàn, ta bá fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ àwọn èèyàn, á jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n ní bùkátà sí gan ni. So ẹni tí ò rí nǹkan jẹ kò sí láburú láti ṣe kíni láti tọrọ. So àwọn tá a mọ̀ wípé àwọn ọ̀rọ̀ oúnjẹ jẹ kò sí láburú láti ṣe kíni láti gba donation fún wọn. Ṣùgbọ́n ẹran léyá ń sìn ṣọ́ràn yàn ní ká jẹ ni. So kò ń ṣọ̀ràn yàn ní fẹ́ni tí ò bá lágbára. So à ń kọ́ àtúrò àwọn èèyàn tí wọ́n ṣe kíni tí wọ́n fa àwọn èèyàn lẹ́ran léyá. So ó túmọ̀ sí pé kò fẹ́ẹ̀ sí nídìí fún ìmọ̀ gba Fisebilillahi ẹran léyá, ẹ dákun nídìí ẹ̀. So nídìí ẹ̀ tó bá dẹ̀ pé nídìí ẹ̀ ní ẹ dákun ẹ jẹ́ ká mọ ra yín ṣé nídìí ká gba Fisebilillahi fún ẹran léyá, ẹ dákun.